ìlàkàkà ẹ̀dá nínú ayé ò mọ níwọ̀n. Iṣẹ́ lọmọ ọdún níyàn ń ṣe. Kí á tó jẹ fún mọ̀lẹ́bí jẹ, kí á tó wẹ̀wò oge dára ká má bàa ṣẹ̀sín láwùjọ. Láìsí àní-àní, ọmọ ènìyàn ń gbìyànjú. Ṣùgbọ́n kí ló dùn lẹ́yìn sí òòjọ́ ẹni bí ìsinmi ayọ̀ jàre? Pàápàá irú ìsinmi èyí tí ènìyàn ṣe nígbà tí ó ń gbádùn ètò tó láàmìlàaka pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀. Jẹ̀lẹ́ńkẹ́. Ìdí nìyí tí mo fi ń mú ètò alẹ́ ìṣirò wá sétí gbọ́ yín bí ẹ kò bá tíì gbọ́ tẹ́lẹ̀. Ètò tí ó kó ẹ̀kọ́ kíkọ́ pẹ̀lú ìdárayá sínú ni. Ẹ ò máa pàdé ọ̀jọ̀gbọ́n Gàfárì ọmọ Olúkúmọ̀nù, ògbóǹtagì onímọ̀ ìṣirò àti àwọn akẹgbẹ́ wọn níbi tí wọ́n ti ń fi ìṣirò dára ní ìlànà àti àṣà Yorùbá. Àǹfààní wà fún yín láti pè wọlé ṣèbéèrè kí ìbéèrè tó bá wù yín nínú ìmọ̀ ìṣirò. Ìfigagbága wà fún àwọn akẹ́kọ̀ọ́ wa gbogbo. Ẹ sì tún ní àǹfààní láti jẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan nígbà tí ẹ bá perégedé níbi àwọn ìbéèrè tí a ṣe lórí ètò. Kedere lẹ́ ò máa wò wá lórí Facebook lálaalẹ́ Sátidé ní déédéé agogo 9. Èyí ìwọ náà ṣe látàárọ̀ tó ọ̀rẹ́ mi. Àsìkò tó wà yìí láti jẹ̀gbádùn ètò alẹ́ ìṣirò. Alẹ́ ìṣirò, ìsinmi dùn lẹ́yìn iṣẹ́. Alẹ́ ìṣirò, tírélà ìmọ̀, àṣà àti ìdárayá. Èmi ló kàn. Ọ̀yá, bó ló ṣe wá ṣe? Mo ló mú yú rẹ. Ó fi ṣe G of F. Ìlàkàkà ẹ̀dá nínú ayé ò mọ. Ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní láti mọ̀ gbọ́ wa. Mo kí wa káàbọ̀ sí orí ètò yín, ètò wa alẹ́ ìṣirò. Ibi tí a ti mọ̀ mú àwọn ẹwà tí ó wà nínú èdè abínibí wa àti ìmọ̀ ìṣirò. Mo tọrọ gáfárà pé mo pẹ́ lálẹ́ tòní. Àwọn ẹ̀rọ mi ni mò ń tún ṣe lọ́wọ́. So fún àwa tí a ti darapọ̀ mọ́ wa, ẹ ṣé púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa, tẹ̀dẹ̀ bá fi ètò náà sọ́wọ́ sí àwọn tí wọ́n lè jàǹfààní lórí wọn. Ọ̀jọ̀gbọ́n Pundit Idris Mutawakil, ẹ ṣé púpọ̀ tẹ́ darapọ̀ mọ́ wa. Olóyè Adéyẹmí, ẹ ṣé púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa, tẹ̀dẹ̀ bá fi ètò náà sọ́wọ́. Olóyè Awal Adépọ̀jù, ẹ ṣé púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa. Àwọn èèyàn ti ń kàn sí mi pé ṣe ní fáwọn ní kọ́kọ́rọ́ táwọn fi wọlé ní káwùtù ni. Mò ń bọ̀. So màá máa gbé kọ́kọ́rọ́ náà síta láìpẹ́. So mo kó ẹ̀bùn wá ní pẹrẹwu lálẹ́ tòní náà bákan náà. Ọpẹ́ púpọ̀ fún àwọn tí wọ́n sọwọ́ ń gbọ́wọ́ ẹ̀bùn eléyìí tá mọ̀ fún àwọn olùdíje wa, pàápàá jùlọ àwọn tó bá gbé gbórókè ipò kíní, ipò kejì, ipò kẹta. Ìyáàfin Àbíkẹ́ Gold Adépéjú, ẹ ṣé púpọ̀ tẹ́ darapọ̀ mọ́ àtẹ̀dẹ̀ bá fi ètò náà sọ́wọ́. So ní bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn bá ṣe parí ètò, ìkan náà àwọn olóyè wa, àwọn náà kàn sí mi pé yàtọ̀ sí ẹ̀bùn tá a mọ̀ fún àwọn ipò kíní, ipò kejì, ipò kẹta wa tẹ́lẹ̀, pẹ́ni tó bá ṣe ipò kíní, ipò kejì nísìn, àwọn mọ̀ fún ní kíni o, àwọn ó tún fún wọn ní data. Àṣẹ púpọ̀. Mo tún rọ àwa tí àwọn òpin a lè mọ̀ ṣe wúrí fún àwọn olùdíje wa gbogbo. So ẹ gbìyànjú láti kàn sí mi. So kò sí nǹkan kan tó kéré jù lọ bóyá fẹ́ fún wọn ní káàdì ni, bóyá fẹ́ gbó kalẹ̀ ní, tàbá àtàrà tiẹ̀ ní ọkọ̀ tá fẹ́ fún wọn, ẹ lè fi sọwọ́ sí mi. So á dẹ̀ mọ̀ bá yín fi jíṣẹ́ fún wọn láti fi ṣe ìwúrí fún wọn náà ni. Olóyè Adam Adésínà ṣe púpọ̀ tẹ́ darapọ̀ mọ́. Torí pé àkókò ti lọ púpọ̀, a mọ̀ bẹ̀rẹ̀ ní kánmọ́kánmọ́ tẹ́ bá gbàgbé. So ẹ rí pé alẹ́ ìṣirò wa, ó ẹ rí pé ó ti pín sọ́nà méjì báyìí. Ní ìgbà mìíràn, a máa ń ṣe kíni o, a máa ń ṣe ìdíje lórí àwọn ẹ̀kọ́ olójoojúmọ́ wa. Ṣe pé inú àwọn ẹ̀kọ́ tá a máa ń kọ́, a máa ń mẹ́kọ̀ọ́ kan, a máa gbé wọn ní kéékèèké. Àwọn là ń pè ní ẹ̀kọ́ olójoojúmọ́ tá a mọ̀ sí daily series. Lọ́wọ́lọ́wọ́ báyìí à ń ṣe sọ́ọ̀dù lórí rẹ̀. Nínú àwọn ìdíje nǹkan lórí àwọn tó máa ń wáyé níbi kíni o, àwọn ẹ̀kọ́ olójoojúmọ́ yẹn a máa ń gbé wá, irú ẹ̀ la fẹ́ ṣe lálẹ́ yìí. Adẹ̀tún ti gbá àwọn mìíràn wá torí ọ̀pọ̀lọpọ̀ sọ pé dákun ṣé mi ti ń sí nínú iléèwé gíga mọ́ kí mo tún fẹ́ fi àwọn iṣẹ́ ìṣe gẹ́gẹ́ bí àwọn màmá àwọn àgbàlagbà tún wá wò pé ọ̀nà wo la lè mọ́ gbà tó yẹ pé àwọn ò fi lè mọ́ darapọ̀ mọ́ wa. Ìyẹn ló fa ìṣirò níṣẹ́jú kan. Ẹ rí i pé gbogbo èèyàn kódà ẹni tí ó lọ iléèwé náà wọ́n máa ń lo ìṣirò, bóyá lọ́jà ni o àbí wọ́n fẹ́ fi ta ọjà wọn ni àbí gbogbo nǹkan tó bá fẹ́ fi ṣe. Ẹ rí i pé àwọn ọmọ lẹ́kọ̀ọ́ kankan àbí ẹ̀kọ́ mìíràn. So nínú tá a fi lè mọ̀ ṣe kíni o, láti fi lè mọ̀ ṣe yẹ̀wò bóyá àwọn náà ń tẹ̀lé wa la fi gbé ìdíje òun náà kalẹ̀. So ajá sí pé lọ́sẹ̀ yìí tá a bá ṣe ìdíje lórí àwọn ẹ̀kọ́ ọlọ́sẹ̀ọ̀sẹ̀ wa, so tí bá ọ̀sẹ̀ tó bá tẹ̀lé pẹ̀lú ògo Ọlọ́run bá a mọ̀ ṣe lórí ìṣirò ní ìṣẹ́jú kan. Ẹ ṣé púpọ̀ olóyè Awal Adépọ̀jù. So kí n tó fún wa ní àǹfààní láti wọnú gbàgede, òun náà ni pé a kọ́ Surds, ẹ rí i pé a bẹ̀rẹ̀ àlàyé láti bí radical.
a sọ fún wa pé tá a bá ní surd ìgbà tá a ṣe indices a ṣe bóyá bí àwọn root mọ̀ pé square root of 4 gẹ́gẹ́ bí àpèjúwe náà ni pé kí ni máa multiply pẹ̀lú ara ẹ̀ lẹ́ẹ̀mejì tí ó mọ̀ fún mi nọ́mbà tó wà ní radical yẹn radical ni àwọn root yẹn bóyá square root ni o cube root ni o fourth root ni o so ti yẹ báwọn ṣùgbọ́n tó wáyé pé ẹ lè gbàsọ tó wà lára ẹ lè gbàsọ radical kúrò lọ́rùn nọ́mbà kan nírọ̀rùn mo ti mọ̀ pé square root of 4 bó ṣe mọ ní ó mọ kódà tàbí ká ní square root of 100 gẹ́gẹ́ bí àpèjúwe ó lè fẹ́ dàbí láàmú ṣùgbọ́n mo lè gbàsọ radical lọ́rùn rẹ̀ a ní yóò padà mọ da kíni o yóò padà mọ di 10 tẹ bá ní square root of 2 ńkọ́ ẹ rí i pé kò lè ṣe kíni o kò lè mọ ṣeéṣe kò lè mọ rọrùn fún wa láti mọ gbàsọ radical kódà tá a bá gbé sí a bá gbé sínú ẹ̀rọ ìṣirò wa a ní yóò mọ fún wa ní kíni o yóò mọ fún wa ní irrational number torí decimal tí yóò mọ fún wa kò lópin a wá ṣàlàyé pé kíni àwọn sọ́ọ̀dì irrational number ni wọn a kó àwọn òfin ọlọ́kọ̀ ọ̀jọ̀kan léyìí tí ọ̀rọ̀ mọ́ sọ́ọ̀dì lẹ́yìn rẹ̀ a sọ bá ṣe lè mọ ro sọ́ọ̀dì papọ̀ bá ṣe lè mọ yọ wọn kó nu ara wọn bá ṣe lè mọ gbé wọn lọ sí basic form náà ni pé ọ̀nà tó yẹ pé àgbè sí tó yẹ pé tí ó mọ ṣẹ́kù nu radical kò ní mọ ní perfect square gẹ́gẹ́ bí factor rẹ̀ a ṣàlàyé bá ṣe lè dá padà náà bá ṣe lè mọ wá conjugate sọ́ọ̀dì bá dẹ̀ ṣe lè mọ rationalize lórí àwọn àlàyé yìí òun náà ni iṣẹ́ wa yóò mọ̀ dá lé lórí ní ọ̀sẹ̀ tòní mo ti ń gba ìpè ọ̀dà kọ́kọ́rọ́ tá a fi máa wọlé lálẹ́ tòní òun náà ni mo fẹ́ gbé jáde yìí o so ṣé ẹ̀yin ti ń rí ní agbọn ọbẹ̀ wọn so fún àwọn tí a bá tún darapọ̀ mọ́ ọ̀rọ̀ ayé dákun ẹ bá fi ètò yìí sọ́wọ́ sáwọn tí wọ́n lè jàǹfààní ẹ ké sí àwọn ọ̀rẹ́ yín ẹ mọ̀ làwọn ẹ ké sáwọn ọ̀rẹ́ yín náà so that káwọn nílé jàǹfààní lérí rẹ̀ so tàbí àwọn ọ̀rẹ́ yín ni àbáwọn ojúlùmọ̀ yín ni o tàbáwọn ọmọ yín ni o ẹ ké sáwọn náà kí wọ́n lè ṣe kíni o kí wọ́n lè wà nínú àwọn tí wọ́n jàǹfààní lórí rẹ̀ ọ̀yà kọ́kọ́rọ́ tá a fi máa wọlé òun náà ni a ti ń wò yẹn o kọ́kọ́rọ́ tá a fi máa wọlé la ti ń wò yẹn o 238 2631 èjì ẹ̀ta ẹ̀jọ èjì ẹ̀fà ẹ̀ta ọ̀kan 2 Sọfíọlá ẹ káàbọ̀ àwọn èrò pọ̀ Ahmad Eléyínké ẹ ṣe tẹ̀lé darapọ̀ mọ́ aláìlẹ́yìí o Olóyè Adésínà tọ̀ ẹ padà láǹfààní láti darapọ̀ mọ́ wa ẹ ṣe pọ̀ tí ẹ darapọ̀ so mo ti gbé sí WhatsApp náà ẹja tún fi ṣọwọ́ sáwọn ọ̀rẹ́ wa náà HK Dash ẹ káàbọ̀ bí HK Dash ti wọlé ilẹ̀ mi tìtìtì so HK Dash àwọn ni ọ̀jọ̀gbọ́n àgbà pátá tí wọ́n ti ń gbégbó orókè ní àtijọ́ yìí ẹja wò bóyá a rí àwọn tí ó ṣe kíni o tí ó la HK Dash mọ́lẹ̀ lálẹ́ tòní àbí HK Dash náà ni wọ́n tún ṣe kíni o wọ́n tún gbé ife wọn lọ yàtọ̀ sí pé káàdì tí data tó tún wà nílẹ̀ ẹ̀bùn wa náà ti ṣe kíni o ó tún ti rú gọ́gọ́ sí ọpẹ́ pọ̀ fún àwọn tí wọ́n ń so ń gbọ̀wọ́ ẹ̀bùn ilé ìta fún àwọn olùdíje wọn. lẹ́yìn rẹ̀ ètò wa so ìbéèrè 15 òun náà ní talẹ́ yìí bákan náà ìbéèrè 15 òun náà la máa ṣe àwọn bíi 8 wọn mọ̀ láwọn darapọ̀ tọ̀ Olóyè Awal Adépọ̀jù náà ti wọlé Yáàfin Yusra CSC tún fẹ́ pẹ̀lú alálẹ̀ ìtorí mo rí tẹ́yìn náà àwọn bíi 9 àánú wọn láwọn darapọ̀ àìṣẹ́ rí 6 àbí rí pé tẹ́ ẹ bá darapọ̀ nígbà tí DJ ti bẹ̀rẹ̀ ó súnmọ́ kọjá pé àwọn èèyàn ṣe kí ni o àwọn èèyàn là yín mọ́lẹ̀ torí ẹ mọ̀ gbà béèrè gẹ́gẹ́ bẹ́ẹ̀ bá ṣe yára sí àti tí èsì bá ṣe yanrantí sí òun náà ni Olóyè Adéyẹmí wọ́n wọlé wọ́n tún padà tọ̀ ìṣẹ́jú kan sísìn a mọ̀ bẹ̀rẹ̀ àwọn tí wọ́n bá láǹfààní láti darapọ̀ so wọ́n mọ̀
darapọ̀ mọ́ wa olóyè Lukman Abdulsamad ẹ ṣé púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa tẹ́ sí bá a fètò náà sọ́wọ́ ọ̀gá mi tẹ́nu mi ò gbórúkọ wọn olóyè Fasasi Sayed Akínjídé ẹ ṣé púpọ̀ fún àtìlẹ́yìn adúpẹ́ sà. Ọ̀yà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ a kí bàbá wa Olómìnì ẹ ṣeun púpọ̀ fún àtìlẹ́yìn sà tí ẹ bá fi ètò náà sọ́wọ́ tẹ̀dẹ̀ darapọ̀ mọ́ wa Ọlọ́run jẹ́ a rí yín pẹ́ lórí dáadáa sà. Ọ̀yà a mọ̀ bẹ̀rẹ̀ àwọn tó kù wọ́n dẹ̀ ṣe kíni o wọ́n dẹ̀ ṣì mọ̀ bá a sáà ti ṣe tán Surds bẹ́ẹ̀ ni ìbéèrè alákọ̀ọ́kọ́ tọ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ là ń wò yẹn o wọ́n ní kí ni fálù root 5 plus root 3 everything square ó mọ̀ jẹ́ root 5 ẹ má bínú plus root 3 everything square wọn náà ní pé tá a bá square rẹ̀ kí ni ọmọ jẹ́ mo mọ̀ pé béèrè òun lè fẹ́ nira díẹ̀ mo fi ìṣẹ́jú méjì sí ẹnìkan ti sọ ta lẹ́yìn fẹ́ kó gbégbó rókè lálẹ́ yìí ẹgbẹ́ sí ẹ lè kọ sí abala ìrírí sí ẹ náà lè mọ darapọ̀ mọ́ wa so bóyá tẹ́ ẹ bá wọ Kahoot ẹ lè mọ gbé tẹsí yín ó jẹ sí abala ìrírí sí olóyè tí Amiyu Abdulwasi ẹ ṣeun púpọ̀ láti Òṣogbo tẹ́ darapọ̀ mọ́ wa ok àti rí èsì márùn tọ́ ẹ rí i pé tá a bá ní root 5 plus root 3 squared òun náà ni pé a máa ń pe irú expression yẹn ní perfect squared ìyáàfin Àbíkẹ́ ní 13 lánsà tiwọn ọ̀yà ẹja mọ̀ wo ẹ rí i pé kò sí 13 nínú ìtẹ́sí jẹ́ àwọn mẹ́jọ wọ́n ti gbé sí wọn sílẹ̀ o ṣe àgbẹ̀ tá a bá ní perfect square fáǹfààní àtàwọn gbọ́ wa ní orí ìkànnì Facebook wọn náà ní perfect square náà ní tí bá ń gba square ẹ̀bà láwọn perfect square bí wọ́n ṣe tò wọ́n ní natural number wọn náà ní pé bí 1 4 9 16 àwọn tó ẹgbẹ́ a lè rí square root wọn wá so ọ̀nà wà tá a lè mọ́ gbà wá perfect square ìbéèrè wọn náà tán àwọn mélòó ni wọ́n gbà ẹ̀yà wo àwọn tí wọ́n gbà àwọn mẹ́jọ mi rí ok ó ti ń ṣe dáadáa àwọn mẹ́jọ àwọn náà ni wọ́n gbà gbogbo àwọn mẹ́jọ ọjọ́ ni wọ́n gbà ṣùgbọ́n kàn pẹ́ kí wọ́n tó ṣe bó láṣẹ mọ́ ṣe irú béèrè eléyìí òun náà ni pé kí ni o a mọ̀ square alákọ̀ọ́kọ́ tá a bá ní bí a plus b square gẹ́gẹ́ bí àpèjú òun náà ni pé ká square alákọ̀ọ́kọ́ ká square ẹlẹ́ẹ̀kejì plus 2 times alákọ̀ọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì ọ̀yà ẹja lọ sí gbàgede káwẹni tó ń ṣáájú kádẹ̀wẹni tó ń lulẹ̀ ẹ rí pé tẹ bá ṣe ìtàsáyọ jẹ hk dash lẹ́yìn rẹ̀ ọ̀jọ̀gbọ́n Sofia Ọlá ọ̀jọ̀gbọ́n Adéyẹmí Presh ọ̀yà ìbéèrè kejì wọ́n ní simplify root 45 minus root 5 plus root 5 minus root 45 ìbéèrè lè yóò lè tọ́ wọ́n ní ṣe 2 ni ọ àbí 0 àbí 1 àbí 3 èwo ni wọ́n ní ó jẹ́ answer root 45 minus root 5 ẹ mọ̀ pa lè sọ pé tàwa sẹ́fẹ̀ mọ́ sọ pé square root ala lè mọ̀ pé ní root 45 minus root 5 plus root 5 minus root 45 àmì ṣe púpọ̀ ọ̀gá mi abinisa ya yòókù sí ìmọ̀ tí mo kọ̀ ṣùgbọ́n ẹ ṣe pọ̀ tẹ́yìn náà darapọ̀ mọ́ wa ọ̀yà àwọn mẹ́sàn-án ni wọ́n ti dáhùn sólé ní tí aago mi tó bá ti ń débi 15 báwọn mọ̀mọ́ ò gbá béèrè ò lè ìbéèrè yìí ò sì lé o ẹ̀wá o ẹ̀sán o ẹ̀jọ o èje o ẹ̀fà àrún ẹ̀rin ẹ̀ta èjì ọ̀kan ìbéèrè náà bá lọ
ẹ rí i pé kò le rárá kí lánsà wo jẹ́ òun náà ni pé kí ni mo ní root 45 minus root 5 kò ẹ lè yọ bracket yẹn kúrò ń bẹ̀ kò ní kankan fi ṣe ẹ rí i pé tẹ́ bá ti yọ bracket yẹn kúrò ń bẹ̀ root 5 wọ́n mọ̀ gé root 5 minus root 5 plus root 5 yóò jodo root 45 minus root 45 òun ló jodo 0 lánsà wa 0 lánsà wa ọ̀yà ẹja àrígbàgede tọ́ ìbéèrè ń bá sọ kí ni ó gbé olóyè Adésínà wá síwájú ẹ̀rí pé tẹ́ bá ṣàkíyèsí HK dash àtolóyè Adésínà máàkì mẹ́rin náà wọ́n fi ń gbéra wọn lẹ́yìn náà olóyè Adéyẹmí Sọfíọlá àti Ahmad ọ̀yà ìbéèrè tó kàn ṣáàtúnṣe tán ìbéèrè kẹta ẹ má gbàgbé 15 ní ìbéèrè wa ìbéèrè kẹta ó ní tá a bá ní 3 root 5 ní surd form kí ni ọmọ jẹ́ ṣàǹpá ní a lè mọ gbé nọ́mbà lọ sí a lè mọ gbé surd lọ sí basic form adẹ̀sí lè mọ́ gbé sí short form mo kí ọ̀rẹ́ mi Mujib Ọlátúnjí ẹ ṣé púpọ̀ tẹ́ darapọ̀ mọ́ wa so tiye so a lè mọ́ gbé lọ sí short form adẹ̀sí lè mọ́ gbé sí basic form mo ní basic form ní ọ̀nà tó yẹ pé yóò wà tó yẹ pé nọ́mbà tó wà ní radical wọn tá a bá gbọ́n factor rẹ̀ fínífíní a lè mọ́ rí perfect square ń bẹ̀ mọ́ tá a bá ti wá gbé lọ sí basic form yẹn náà láti basic form náà a lè mọ́ dá padà síbi tó wà ká tó gbé lọ ọ̀yà kí ni èèyàn mọ̀ jẹ́ ṣé root 35 ni root 35 root 45 root 75 root 15 èwo ni ọmọ jẹ́ èsì wa tí aago bá ti ń dé 15 gẹ́gẹ́ bí mo ṣe sọ mọ́ òpá bíbèrè òun bóyá ó lé ni béèrè yóò sì wá lè ó mi pé bóyá ọ̀pọ̀lọpọ̀ wa àtẹ̀lé wa a lè mọ gbé èsì wa náà sí abala ìrísí fáwọn tí a bá ń tẹ̀lé wa ká lọ ìbéèrè náà bá lọ ó náà ni pé tá a bá ní 3 root 5 ẹ rí i pé 3 gangan kò sí short form àbí ṣùgbọ́n a lè gbé lọ sí short form kí n gbé radical sóhun náà mo lè sọ pé square root of 3 ṣùgbọ́n torí radical tí mo gbé sí yẹn mo lá máa fi square sí ajá sí pé ọmọ jẹ́ root 9 times root 5 tí ọmọ jẹ́ root 45 lánsá ìyá ẹja lọ gbàgede olóyè Adésínà bá gba kíní mọ́ olóyè HK dash lọ́wọ́ olóyè Adésínà ló ń lékè báyìí HK dash olóyè Adéyẹmí ṣe bùkẹ́ta Sọfíọlá Ahmad ẹ̀yin yòókù náà ẹ lè síwájú ẹ mọ́ lulẹ̀ tẹ́ bá lulẹ̀ ṣe páwọn ọ̀rẹ́ yín wò yín inú wọn ní dùn tẹ́ bá lulẹ̀ ọ̀yà ìbéèrè tó kàn ẹ dákọ̀ àwọn tá à ń darapọ̀ mọ́ wa ẹ bá fi ètò náà sọ fún àwọn tí wọ́n lè jàǹfààní ẹ̀yin náà tún lè darapọ̀ ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní kí ni value square root of minus 9 ó mọ̀ jẹ́ kí ni square root of minus 9 kí ni ó mọ̀ jẹ́ ìbéèrè yìí mọ̀ ọ̀rọ̀ pọ̀ ẹ̀rí pé àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ṣe farafara ajá sí pọ́rọ̀ nù ẹ má bínú bóyá béèrè mi rọ̀ jù lálẹ́ yìí mo rọ àwọn adájọ́ olùdíje ẹ dákun tí lẹ́yìn ìdíje ẹ pè wọlé kẹ́ sọ ìrírí yín nípa ìdíje náà sáwọn béèrè ohun só lè ní àbọ̀rọ̀ só dùn kẹ́sì ẹ bá gba àwọn tí ó ti mọ̀ darapọ̀ níyànjú ṣé 0 lánsá wa mẹ́wàá bẹ́ẹ̀ ni 3 high ni so yàrá ìgbà ní square root of minus 9 ṣe hàn pé a ti ṣàlàyé nínú ẹ̀kọ́ yìí náà ni pé yàtọ̀ sí real number nọ́mbà míì tún wà tó tún ṣàgbà real number tá à ń pè ní complex number a ní complex number yìí ó àkópọ̀ real number àti imaginary number ni lédè kúkúrú òun náà ni pé a ti mọ̀ pé tá a bá wá square root nọ́mbà kan òun náà ni pé kí ni nọ́mbà tá a máa multiply pẹ̀lú ara rẹ̀ tí ó mọ̀ fún wa ní nọ́mbà tí ń bẹ nínú square root yẹn ok ẹja ṣe bí àpẹẹrẹ ní ìsìn square root of minus 1 ṣé nọ́mbà kan wà tẹ́ pé tẹ́ bá multiply pẹ̀lú ara rẹ̀ yóò mọ̀ fún yín ní minus 1 kò sí ṣùgbọ́n ọ̀nà ẹja sọ pé àmọ́ àṣùgbọ́n àgbùdọ̀ sọ pé kò sí ìgbà táwọn òṣèré wá ṣiṣẹ́ débẹ̀ wọn ò gbé òkè náà a máa pè ní i ó ti yé nọ́mbà yẹn ní i ajá sí pé tí wọ́n bá ní square root of minus 9 yóò mọ̀ jẹ́ square root of 9 times square root of minus 1 yóò mọ̀ jẹ́ 3i ni ọ̀yà ẹ ṣe púpọ̀ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n wa gbogbo ìbéèrè wọn ọba sọ ó gbé Sọfíọlá ó gbé wọn wá sókè olóyè Adéyẹmí ti wà nísàlẹ̀ ẹ múra sí ọ̀yà ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n ní èwo nú àwọn wọ̀nyí ní ṣe àpẹẹrẹ rational number èwo nú àwọn wọ̀nyí láà lè pè ní rational number root 2 cube root of 3 0.3333 ilé ẹ̀ la máa ń pè ní recurrence decimal pi èwo là ní mọ̀ pé ní
irrational number ìlà ni wọ́n pè ní irrational number. Ọ̀yà a ti mọ àwọn irrational number ṣe pa mọ̀ pé rational number òun ni nọ́mbà tá a lè ṣe kí ni o tá a lè kọ ní fractional form tá a lè rationalize àbí ìwọ́nà àwọn yìí la lè gbé sí fraction ṣé root 2 ni ṣé cube root of ìwọ́nà àwọn yìí la lè kọ ní fraction tiẹ̀ wọ́n bínú ṣé root 2 ni ṣé cube root of 3 ni àwọn yẹn lulẹ̀ púpọ̀ ìbéèrè yìí so 0.333 ni o ẹ pé mo ṣàlàyé fún wa gbogbo àwọn tó bá ti jẹ́ radical gbogbo àwọn surd irrational number ni wọ́n bẹ́ẹ̀ ni gbogbo àwọn surd irrational number ni wọ́n ṣùgbọ́n kì í ṣe gbogbo irrational number ni surd pi irrational number ni ṣùgbọ́n kì í ṣe surd bẹ̀tẹ̀ bá ṣàkíyèsí mọ́ ní àwọn tó bá jẹ́ a mọ̀ pé irrational number làwọn nọ́mbà tá a lè rationalize tá a lè gbé wọn ságbọ́n ní fraction àbí ilé kọ root 2 ní fraction nọ́mbà méjì so ti yé mi báwọn ilé kọ cube root of 3 ní fraction nọ́mbà méjì mo sọ fún wa pé pi nítòótọ́ a máa ń sọ pé 22/7 ni ṣùgbọ́n kìí pé 22/7 gangan ni value rẹ̀ gangan approximate value ni so ti yé bẹ̀tà bá ní recurrence decimal náà ni pé nọ́mbà tó wá jẹ́ pé kí ni àwọn nǹkan náà ló ń pààrà bíi 0.333333 mo ní a kàn lè kọ́ ọmọ méjì sí tí ó mọ̀ túmọ̀ sí pé 3333 yẹn ń pààrà ni irú àwọn nọ́mbà tí bá ń pààrà báyìí tá à ń pè ní recurrence decimal báyìí rational number làwọn náà torọ ọgbọ́n tó dópin kan wà tá a lè mọ́ lò láti mọ́ kọ àwọn náà ní fraction mo bóyá wá báwọn so àwọn méjì ni wọ́n gbà ọ̀yà ẹ̀já wò hk dash wọ́n bá wó kí wọ́n já Olóyè Adéṣínà wálẹ̀ Abdulmalik ẹ káàbọ̀ wọ́n ti wá sókè ẹ̀yà mọ́ wá sílẹ̀ mọ́ ẹ mọ́ lulẹ̀ o ọ̀yà ìbéèrè kẹfà wọ́n ní suppose tá a bá ní x square minus 3 tá a bá ló ní factor méjì tí kan náà factor méjì yẹn tó bá jẹ́ x minus root 3 kí ni factor yòókù ọmọ jẹ́ o tí kan náà factor rẹ̀ tó bá jẹ́ x minus root 3 kí ni number expression wo x square minus 3 àbí tí kan náà factor rẹ̀ tó bá jẹ́ x minus kódà lẹ́gbẹ̀ẹ́ fún ọba tiẹ̀ sọ fún atẹ́lẹ̀ gan pé nǹkan factor méjì ló ní a ti mọ̀ pé factor méjì ni ó ní o ẹ mọ́ gbàgbé òfin expression degree n yóò mọ̀ ní kíni o yóò mọ̀ ní n root expression degree n yóò mọ̀ ní n root ìyá àfin Àbíkẹ́ ṣe púpọ̀ tẹ̀ darapọ̀ ọ̀yà ajá sí pé factor méjì lélẹ́yìn ní x minus root 3 wá jẹ́ kanú factor rẹ̀ kí ni factor rẹ̀ kejì x minus 3 x plus root 3 ni o x plus root 3 ni o ẹ̀rí pé tẹ́ bá factorize ilé ṣe pé 3 gangan ní ìsinmi lè kọ́ gẹ́gẹ́ bí kí ni o 3 root 3 everything square a ti sọ fún wa pé tá a bá multiply sọ́ọ̀dù kan pẹ̀lú ara rẹ̀ yóò mọ̀ fún wa ní tọ́wọ́nù radical yẹn root 3 times root 3 3 ni a ti sọ pé tí bá ní x square minus root 3 squared tẹ́ bá lo difference of 2 square fún sẹ́yìn pé yóò mọ̀ jẹ́ x plus root 3 x minus root 3 àwọn mẹ́sàn-án àwọn ni wọ́n gbà àmẹ́sàn-án ni wọ́n gbà kíní wọn ò sún rárá hk dash Olóyè Abdulmalik Olóyè Adéṣínà ẹ̀bẹ̀ tí wọ́n fi ń jọra wọn lọ kọ̀pọ̀ ọ̀yà ìbéèrè keje wọ́n ní èwo náà àwọn expression tí ń bọ̀ yìí la lè sọ pé dọ́gba pọ̀ mọ́ 2 root 3 times 3 root 12 2 root 3 times 3 root 12 ìwọ náà la lè sọ pé ó dọ́gba pẹ̀lú ẹ̀ 24 6 root 3 6 root 12 ìwọ náà ẹ má jà sábò sí o tọ́ ẹwà o ẹ̀sán ẹ̀jọ ẹ̀rí pé 24 ni ọmọ jẹ́ sábà bó ṣe jẹ́ 24 àkọ́kọ́ náà root 3 ti wà ní basic form root 12 ti wà ní basic form sẹ́yìn pé root 12 ní basic form yóò mọ̀ fún mi ní 2 root 3
ajá sí pé mo ti ní 2 méjì sí 2 times 2 4 4 times 3 12 then root 3 ẹ máa gbọ́ eléyìí ọmọ jẹ́ kí ni o eléyìí ọmọ jẹ́ 3 times 2 6 àbí so 6 times 2 12 ṣé pé mo ṣe àṣìṣe níbi ìbéèrè yìí o ṣe àpé tá a bá ní 2 root 3 wọn ó pé 36 ló yẹ kó jẹ́ àti 3 root 12 ṣe àpé root 12 yóò mọ fún wa ní kí ni o 4 root 3 àbí so yóò mọ fún wa ní yóò mọ fún wa ní 2 root 3 ẹ má bínú 2 root 3 ṣe àpá lè kọ́ gẹ́gẹ́ root 4 times root 3 so ajá sí pé yẹn ọmọ jẹ́ 6 root 3 6 times 2 12 12 times 3 root 3 times 3 36 lọ́yẹ̀ kánsà ọmọ jẹ́ ẹ má bínú kò ń ṣe 24 so kò ń ṣe 24 èmi ni mo ṣe àṣìṣe lérí ìbéèrè yẹn 20 èmi ni mo ṣe no mi ṣàṣe o 2 root 3 bẹ́ẹ̀ ni èmi ni mo ṣàṣìṣe lórí rẹ̀ 3 root 3 ni 36 lọ́yẹ̀ kánsà ọwọ́ jẹ́ 36 ni kánsà ọwọ́ jẹ́ màá yọ ń padà tún ìbéèrè yìí calculate 36 lọ́yẹ̀ kánsà ọwọ́ jẹ́ kò sí ánsà níbi ìbéèrè eléyìí ọ̀yà ìbéèrè ẹlẹ́ẹ̀kẹjọ wọ́n ní rationalize 1/3 minus root 5 ẹ má bínú mò ń súré gbé béèrè wá ni kò jẹ́ láǹfààní àti ìyẹ̀wò padà bóòní tá bá rationalize 1/3 minus root 12 kí ni ọmọ jẹ́ ìyáàfin zaina aboyin dàmọ́lá adékọ́lá ẹ ṣé púpọ̀ root 3 plus root 5 minus root 3 minus root 5 2 minus 3 plus root 5 over 2 root 3 plus root 2 over 2 ẹ̀rí pé táǹsàwọ̀ jẹ́ ní kíni minus root 3 minus root 5 over 2 ṣe àpé tẹ́ bá wá conjugate denominator root 3 plus root 5 ló yẹ kó jẹ́ ajá sí pé denominator yẹn tẹ́ bá lo difference of 2 square fún yóò mọ jẹ́ 3 minus 5 tí ń ṣe minus 2 tẹ́ bá times minus pẹ̀lú òkè yóò mọ jẹ́ minus root 3 minus root 5 over 2 bẹ́ẹ̀ òun là ń sa ẹja lọ gbàgede ẹ mọ́ bínú ìbéèrè ẹ̀kan yẹn 36 ló yẹ káǹsàwọ̀ jẹ́ màá tún kíní yẹn yẹ̀ wò ń yọ question kó ń bẹ̀ á wá tún máàkì yẹn ṣe ní ìparí ètò so bet Abdulmalik àwọn ni wọ́n lékè báyìí o HK dash ni wọ́n tẹ̀lé wọn Adéyẹmí náà tẹ̀lé wọn Adésínà Sọfíọlá ọ̀yà ìbéèrè kẹsàn-án ìbéèrè yìí lọ́rọ̀ jújù wọ́n ní kí ni conjugate root 5 plus root 3 ọmọ jẹ́ kí ni conjugate root 5 plus root 3 ọmọ jẹ́ minus root 5 minus root 3 root 3 plus root 5 root 3 minus root 5 minus root 3 plus root 5 ìbéèrè yìí òun ló rọ̀ jù nínú gbogbo àwọn ìbéèrè yìí ó yà lẹ́nu pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n wa súré sí o. Kí ni conjugate root 5 plus root 3 ẹ má gbàgbé kí la pè tí mo conjugate òun náà ni pé kí ni o kí la máa multiply pọ̀ mọ́ sọ́ọ̀dù kan bóyá tí ẹ wá ń tààmù kan àbí tààmù méjì tí ọmọ gba sọ radical òun lọ́rùn rẹ̀ wọ́n á ní kẹ́ mọ́ dára ńlá tó bá jẹ́ tààmù méjì tó wáyé pé plus lọ dáwọn tààmù yẹn láàrin ẹ̀ sọ di minus ajá sí pé conjugate root 5 plus root 3 yóò mọ jẹ́ root 5 minus root 3 mo á dàrú ẹ mọ̀ pé root 5 minus root 3 mo tún lè tún kọ́ gẹ́gẹ́ bí kí ni o minus root 3 plus 5 so minus root 3 plus 5 kì í ṣe minus root 5 minus root 3 lánsà
minus root 3 plus root 5 òun náà ni answer wa. So ẹ rí pé ẹni tó bá ẹ gbúdọ̀ mọ̀ sí kí ni o price bá ṣe kí ni o price bá wá sókè ìbéèrè ń gbé price sókè olóyè Abdulmalik àwọn sì ń ṣáájú ọ̀jọ̀gbọ́n HK dash olóyè Adéyẹmí olóyè Adéṣínà price ọ̀yà ìbéèrè tó ṣẹ́kùn ìbéèrè kẹwàá wọ́n ní èwo nú àwọn tí ń bọ̀ yìí ní expression yìí dọ́gba pẹ̀lú expression wo 2 plus root 5 2 minus root 5 difference of 2 square ni o ṣe ẹ gbàgbé òfin difference of 2 square. tọ́ ẹ rí pé difference of two square sọ fún wa pé ìtumọ̀ difference of two square ni pé tẹ bá ní nǹkan méjì tó multiply ara wọn tó yẹ pé nǹkan kan náà ní ṣùgbọ́n táàmù méjì ni wọ́n binomial expression ni wọ́n tí kan gba plus láàrin tí kejì gba minus láàrin ẹ mọ̀ dára yín láàmú ẹ square alákọ̀ọ́kọ́ minus ká square ẹlẹ́ẹ̀kejì 2 square mọ̀ jẹ́ 4 minus 5 square jẹ́ 5 4 minus 5 minus 1 láǹsà àwọn mẹ́jọ àwọn wọ́n gbà Abdulmalik press wọ́n bá wá sókè o olóyè press bá wá sókè o press ọ̀fẹ́ gbà lálẹ́ yìí ọ̀yà ìbéèrè tó kàn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ní ìbéèrè yìí o mo sì sọ lẹ́ẹ̀kan wọ́n ní gbogbo irrational number Surds ni wọ́n bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo irrational number Surds ni wọ́n ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ mo sọ lẹ́ẹ̀kan ìbéèrè yìí ò lè fà ẹ mọ́ gbàgbé pé bí èsì yín bá ṣe yára sí àti bó bá ṣe tọ́ sí bẹ́ẹ̀ náà lẹ́ṣẹ̀ mọ́ ṣe kí ni o bẹ́ẹ̀ náà ni máàkì yẹn ó ṣe mọ́ pọ̀ sí. ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n sọ ìsìn gan lẹ́ẹ̀kan wọ́n sọ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ kọ́ o gbogbo irrational number kọ́ ni Surds ẹ̀rí pé mo fún alápẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan gẹ́gẹ́ bíi pi ní tòótọ́ irrational number ṣùgbọ́n ṣé Surds ni Surds kọ́ gbogbo Surds ni irrational number ṣùgbọ́n kì í ṣe gbogbo irrational number òun ni Surds. ọ̀yà ìbéèrè kejìlá olè àdé sínú bá wá sókè ìbéèrè kejìlá ọ̀yà ẹja lọ wọ́n ní tí root a tó bá jẹ́ 2 tí root b tó bá jẹ́ root 2 kí ni square root of ab ó mọ jẹ́ root 2 everything raised by 3 2 root 2 keep root of 2 ṣé ìbéèrè ń lè ọ̀gá wa Fatima Famoriyo ẹ ṣé pọ̀ tí ẹ darapọ̀ mọ́ àtẹ̀dẹ̀ bá fi ètò náà sọ́wọ́ ọ̀yà tí root 2 àtọ́ bá jẹ́ 2 tí root b tó ń jẹ́ root 2 kí ni value square root of ab ọmọ jẹ́ ó mi pé iṣẹ́ yìí ó gbomi mu díẹ̀ lálẹ́ yìí ẹ̀jọ èje ẹ̀fà àrùn root 2 raised by 3 ni ọmọ jẹ́ o ṣé yóò abó ṣe jẹ́ bẹ́ẹ̀ ẹ rí i pé root ab ẹ mọ̀ dára yín láàmú root ab pẹ̀lú òfin Surds yóò mọ̀ jẹ́ root a times root b root a dẹ̀ jẹ́ 2 times root 2 ṣe é pé tẹ́ bá lo indices fún yóò mọ̀ jẹ́ 2 raised by 1 plus half tí ń ṣe 2 raised by 3 over 2 2 raised by 3 over 2 yóò mọ̀ fún yín ní kíni o square root of 2 raised by 3 so square root of 2 raised by 3 ni answer jẹ́ ẹja lọ sí gbàgede gbàgede wọn sùn olóyè Abdulmalik wọn fẹ́ gbà lálẹ́ yìí olóyè HK dash olóyè Adéṣínà olóyè Adéyẹmí ọ̀yà ìbéèrè ẹlẹ́ẹ̀kẹtàlá wọ́n ní tá a bá fẹ́ gbaṣọ radical kúrò lọ́rùn Surds ní tá a lè ṣe òun ni pé kí ni o alákọ̀ọ́kọ́ ká divide pẹ̀lú conjugate wọn ẹlẹ́ẹ̀kejì ká multiply pẹ̀lú conjugate wọn ẹlẹ́ẹ̀kẹta ká multiply pẹ̀lú conjugate denominator ẹlẹ́ẹ̀kẹrin ká rò conjugate wọn papọ̀
so lè ní mo sì ń tẹnu mọ́ ìgbé tá a bá fẹ́ gbaṣọ radical tí ń bẹ lọ́rùn aṣọ radical tí ń bẹ lọ́rùn sọ kí la lè mọ̀ sí nítòótọ́ a mọ̀ pé amsa mọ̀ fi conjugate ṣe nǹkan kan ṣùgbọ́n sáà mọ̀ divide ní àbá multiply àbá máa ro papọ̀ ọjọ́ mọ̀ ń lọ àwọn àti ìdáhùn ọjọ́ ń lọ lálẹ́ yín fẹ́ kó gbégbó orókè lálẹ́ yìí ẹ lè gbé èsì yín abala ìrísí lálẹ́ yín tẹ̀lé lálẹ́ fẹ́ kó lékè mọ̀ ọ̀pẹ tí ẹ nífẹ̀ẹ́ kẹ́nìkan kó lulẹ̀ fà. tọ́ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ó ṣàṣìṣe rẹ̀ multiply by their conjugate ni o kì í ṣe pé multiply by conjugate of the denominator torí tẹ́ bá ní conjugate of the denominator kìí ṣe gbogbo ìgbà la máa ní sọ́ọ̀dù lágbọ́nrin fraction so ti yé bá wọn tó bá jẹ́ pé ó wá lágbọ́nrin fraction ní ten sọ so ti yé bá wọn multiply by their conjugate so ti yé bá wọn ẹ̀hẹ̀bẹ̀ tó wáyé pé fraction lọ wá yóò mọ jẹ́ kí ni multiply pẹ̀lú conjugate denominator ọ̀yà ìbéèrè kẹrìnlá báyìí ẹja lọ gbàgede náà kí àwọn tí ń ṣẹlẹ̀ ní ojú ọjà olóyè Abdulmalik HK dash olóyè Adéyẹmí olóyè Adésínà press olóyè Adéyẹmí olóyè Adésínà press ìbéèrè méjì ló kún ọ ọ̀yà ìbéèrè méjì ìbéèrè kẹrìnlá wọ́n ní kí ni value 4√3 tó wà ní base táwa ní 2√12 gẹ́gẹ́ bí argument rẹ̀ wọ́n ní kẹ́kẹ́ mọ̀ pé 4√3 tá a kọ wọn base ni o ọ̀yà ṣé 0 ni ọmọ jẹ́ ni àbọ̀ define àbí 1 iṣẹ́ yìí ò lè fà iṣẹ́ yìí ò lè àbí tó lè ni ok ó lè àbí ò lè ẹ lè gbé sí èdè kìíní ẹ̀yà sókè só lè àbí ò lè tó lè àbí ò lè àárí olóyè amatec lálẹ́ yìí bóyá ẹ̀rọ tí wọ́n fi ń ṣiṣẹ́ ń dà wọ́n láàmú. Iṣẹ́ yìí ò lè fà ṣé 0 ni ṣé undefined. Wọn àlànsà o ẹ rí i pé tẹ́ bá dára yín láàmú tẹ́ bá ṣe argument yẹn 2√12 tẹ́ bá gbé sí tẹ́ bá dí kí ló kọ rẹ̀ kùn sí √12 kùn sí √12 ọmọ fún yín ní 4√3 so ti √12 ọmọ fún yín ní 2√3 times 2 tó wà ń bẹ̀ 4√3 kí ni log 4√3 base 4√3 wọ́n àníọ̀ olóyè Abdulmalik àwọn náà wọ́n sì ń lékè ìbéèrè ìparí tá a fi mọ ẹni tó jáwé olúborí lálẹ́ tòní ìbéèrè kẹẹ̀ẹ́dógún wọ́n ní kí ni square root of 50 ní simplest form kí ni root 50 ní simplest form àwọn yẹn gbarí kó dẹ̀ mí gan mo lè mọ́ lé tètè sọ answer báyìí yẹ́n pé láàrin ìṣẹ́jú àyà bí méjì ọ̀pọ̀lọpọ̀ tètè sọ answer 5 root 2 5 25 2 root 25 ìwọ́nù àwọn yẹn ló jẹ́ kí ni o ìwọ́nù wọn ló jẹ́ answer. Ìbéèrè yẹn bá ṣe kí ni o ìbéèrè yẹn ó bá parí ẹ rí i pé
root 50 tẹ́ bá gbé lọ sí basic form yóò máa jẹ́ kí ni o a lè mọ sọ pé root 25 times root 2 yóò máa jẹ́ 5 root 2 ọ̀yà ẹja lọ gbàgede káwọ ẹni tó jáwé olúborí olóyè adéyẹmí àwọn ni wọ́n ṣepò kẹta o hk dash àwọn ni wọ́n ṣepò kejì o olóyè àbùmọ̀ lake wọ́n jáwé olúborí lálẹ́ tòní press wọ́n ṣepò kẹrin olóyè adésínà ṣepò karùn-ún ìbéèrè òun náà gbòmìnira lálẹ́ tòní ìmọ̀ fún àwọn yẹn ní ìbéèrè bẹ́ẹ̀ ẹ̀kẹ́ mọ́ gbàgbé ṣe pé mo sọ ipe máa ṣe kíni o ìbéèrè eléyìí tí mo ní kò sí ìsínbẹ̀ ọ̀hún máa lọ yọ kúrò ńbẹ̀ máa fún wa ní update ẹ̀ tó bá ṣe kíni tó bá gbégbó orókè tán lẹ́yìn òkè ẹ rí pé yìí tá a sọ 36 lẹ́ka ń sọ̀rọ̀ jẹ́ ṣùgbọ́n kò sí ansa ńbẹ̀ a lè sọ pé ó ti gbé ẹnìkan nínú àwọn tó gbégbó orókè bóyá ó ti gbé wọn sókè so á tún kíní ẹ̀ máàkì eléyìí tó jẹ́ ìbéèrè aláwọ̀kọ́ tí ò sí ansa ńbẹ̀ yẹn mo kí wa gbogbo àwọn olùdíje wa ẹ pé kò sẹ́ni tí ó gbìyànjú nù wọn so mo fọlọ́n bá búra gbogbo wọn tí wọ́n ń wá tá à ń rí lójú máwòrán mi yẹn gbogbo wọn náà ṣe kí ni gbogbo wọn náà gbìyànjú kódà àwọn béèrè mi ń bẹ tó ẹ pé mi gan mo lè mọ tètè lè ṣe báyà bí ìṣẹ́jú àyá 5 tọ́pọ̀lọpọ̀ fi mọ́ ń gbé sí wọn ó lè mọ́ rọrùn fún ẹni tó jẹ́ ẹni tó ní ìbéèrè gan láti tètè parí rẹ̀ ní ìṣẹ́jú àyá 2 tọ́pọ̀lọpọ̀ fi ń dáhùn yẹn ìyẹn túmọ̀ sí pé àwọn ọ̀jọ̀gbọ́n wa pé wọ́n gbárí ìyẹn túmọ̀ sí pé kí ni àwọn ọ̀jọ̀gbọ́n wa pé wọ́n gbárí ọpọlọ yín ò ní dàrú má máa fi àǹfààní lẹ̀ fún àwa tí a bá fẹ́ pè wọlé pàápàá jùlọ fún àwa tá a jẹ́ olùdíje láti sọ ìrírí yín nípa kí ni nípa ìdíje náà ní alẹ́ tòní bó lẹ rí ìdíje sí sọ̀rọ̀ ni àbó ṣe kí ni àbó nira sí nọ́mbà tẹ́mọ̀ pè sí òun náà ni ẹ̀ ń wò ní ojú ẹ̀rọ yín yẹn 08162942400 08162942400 òun náà ni nọ́mbà tá a máa pè sí o ẹjọ́ mọ́rọ̀ àwa pàápàá jùlọ àtàṣepò ké ní ipò kejì ipò kẹta ká pè wọlé so tàbára tó jẹ́ pé kò tiẹ̀ padà rọrùn fún wa láti wánú àwọn tó gbégbó orókè ní káàná gbìyànjú láti pè wọlé ẹ sọ ìrírí yín pẹ̀lú ìdíje òun lálẹ́ ìṣèbéèrè náà ṣoṣe kí ni o só lé ní àbọ̀rọ̀ àbí yàtọ̀ sí ìbéèrè lẹ́yìn tí mo rí tí mo ń sọ pé ẹkọ́ jẹ́ 36 yẹn ìwòlẹ̀ yín náà tún ṣe kí ni ìwòlẹ̀ tún rí lórí rẹ̀ tẹ́ ń wò pé kò yanrantí bó ṣe ẹ̀kọ́ wá tó nọ́mbà tẹ́ mọ̀ pè sí ọ̀nà láti rí yẹn 08162942400 WhatsApp nìkan lẹ́ lè mọ̀ pè sí ẹ má bínú WhatsApp nìkan lẹ́ lè mọ̀ pè sí tẹ́ bá fẹ́ kí n rí gbé so òun náà ni ibi tí a mọ̀ ṣe kí ni o ibi tí a ti mọ̀ láǹfààní láti mọ̀ gbé hello ẹ ti wà lórí ètò hello mi ń gbọ́ ìtẹ̀ ń sọ dáadáa tẹ́yìn bá ń gbọ́ mi ẹ gbìyànjú láti ṣe kíni o láti pè padà nọ́mbà eléyìí tá a máa pè ok ẹ jẹ́ n gbà pé yín náà. hello ẹ káalẹ́ olóyè ẹ ti wà lórí ètò. olóyè ẹ bá dárúkọ yín fáwọn ará ilé. Abẹ́lá ló sọ̀rọ̀ láti ìpínlẹ̀ Kwara. olóyè Mọ̀bíọ́lá láti ìpínlẹ̀ Kwara bóò ni ẹ rí béèrè òun sí lálẹ́ yìí. ó dáa púpọ̀. ó dàbí ó sì kó ṣàǹfààní lọ́pọ̀lọpọ̀. tọ́ so. ààrẹ oríṣiríṣi ẹ̀kọ́ kan látara wọn bí ẹ ṣe gbé ìbéèrè náà kalẹ̀. ẹ ṣe púpọ̀ Ọlọ́run máa ràn yín lọ́wọ́. àmín bẹ́ẹ̀ ṣe ṣàkíyèsí pé ìbéèrè kan wà ń bẹ̀ tó yẹ pé 36 lẹ́ẹ̀kọ́ jẹ́. Gẹ́gẹ́ bí ìdáhùn rẹ̀ àbí. bẹ́ẹ̀ni. Nírò dáhìn ṣàkíyèsí. ibi ìbéèrè tó yẹ 2 root 3 times 3 root 12 yẹn so 36 òun lẹ́ẹ̀kọ́ jẹ́ ìtún àárín yẹn ìtún ṣe so that a fi mọ
á fi tún máàkì yẹn calculate. So ìgbà tí mo ń kọ́ béèrè ohun 24 lèmi mo ń fọ torí 2 mo ṣe bí mo kọ síwájú rẹ̀ torí mo ṣe kí ni mo ṣe. Ẹ ṣé ó pọ̀ olóye, kí ni ìmọ̀ràn tẹ́ fẹ́ gbà àwọn tí ò tí mọ̀ darapọ̀ mọ́ wa ọ̀jọ̀gbọ́n, ẹ bá gbà wọ́n mọ̀ràn. bá a ṣe máa ń sọ gbogbo àná ni pé ká gbìyànjú ká máa darapọ̀ èyí ó ṣe àǹfààní púpọ̀ yálà bóyá gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ni àbí kódà tó fi mọ́ àwọn tán jẹ́ olùkọ́ gbogbo èèyàn ló wúlò fún ló dẹ̀ ṣàǹfààní lọ́pọ̀lọpọ̀ Ọlọ́run kó bá ràn yín lọ́wọ́ sí. Àmín. Ọ̀jọ̀gbọ́n lálẹ́ tòní mo rí i pé ẹnìkan fẹ́ fà yín wá sípò kejì, ṣé ẹ ṣàṣìṣe ni àbí nẹ́tíwọ́ọ̀kì ó díjú díẹ̀? Bọ́lá ṣe kọ́ ni. Bọ́lá ṣe. Gẹ́gẹ́ bí àti máa ń ṣe náà láti ṣe dálẹ̀ torí. Ìmọ̀ ráàlú ní pé bóyá network àbí bóyá bákan ni. Àkọọ́lẹ̀ ti. Ó ti gbà wájú. Kò sí àwíjàre kankan sí àṣírí wí. Torí mo rí pé béèrè o kò sí ó lè mọ́ torí ọ̀pọ̀lọpọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ jọ ń kojú ara yín Ọlọ́run gbogbo yín lẹ́bùn pọ̀ ó dàbí bẹ́ẹ̀ nìkan bá ṣe lè tètè yára mú èsì sí òun ni ó sọ bí wọ́n bá ṣe lè ṣe kí ni o bí wọ́n bá ṣe lè borí. Kàkàkíyèsí ni pé tí n bá mú ìdáhùn mi ó máa ń pẹ́ ìkíní náà tó lè gúùsì mi pé bóyá mo correct àbí mo wrong ìwà mọ̀ bóyá àtọwọ́ yín nìyẹn tí ń wá ní àbọ̀wọ́ network yóò pẹ́ yóò máa róòlù kó tó di pé wá dáhùn pé bóyá mo ṣí àbí mo. Bóyá gbà tí àwọn yòókù bá tó dáhùn tán ni torí mo rí pé béèrè alẹ́ yìí torí pé ó fẹ́ ṣe díẹ̀ mo á fi àwọn ìṣẹ́jú díẹ̀ sí àwọn míì jẹ́ ìṣẹ́jú kan àwọn míì jẹ́ ìṣẹ́jú kan àtàbọ̀. Ó tó dáadáa àkókò wa ní pápá mọ́ra rárá. So ẹ ṣé púpọ̀ olóyè anígbà ọgbẹ́ tún darapọ̀ mọ́ a ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ ṣé olóyè ọ̀jọ̀gbọ́n àgbà oníṣirò ni wọ́n so wọ́n ní ọlọ́run tọ́wá ẹgbẹ́ lómi ni yóò ní nẹ́tíwọ́ọ̀kì kan ní nǹkan kan ló ṣe bọ́lọ̀ ṣe kádàrá nù so òun náà ni kò sẹ́ni tí ó gbìyànjú nínú gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n wa ṣùgbọ́n ọ̀rọ̀ dà gẹ́gẹ́ bí awakọ̀ ni àbí tẹ́ ẹ bá wà nú ọkọ̀ àwọn ogun à ń ṣèrìn àjò ẹ rí i pé tó súnmọ́ òun náà ni pé kódà kó jẹ́ pé gbogbo àwọn ogun yẹn amọ̀kọ́ wà gbogbo àwọn ogun yẹn à lè jọ wọkọ̀ papọ̀ àbí sáàmọ̀ lọ sí ànìgbà mọ́ra wa lọ ẹnìkan náà láàyàn ìtọ́fà náà nìyẹn 08162942400 òun náà ni nọ́mbà tí a mọ̀ pé wọlé sí o olóyè Abdulmalik tán gbégbó orókè lálẹ́ yìí gbogbo ìgbà ni wọ́n ti ń gbìyànjú rẹ̀ pé ká gbégbó orókè ṣùgbọ́n lálẹ́ yìí kódà ọjọ́ kan tiẹ̀ wà tí wọ́n á sunkún pé nẹ́tíwọ́ọ̀kì ló sì já wọn tàn mọ́ ẹ̀kú oríire lálẹ́ yìí 08162942400 ọjọ́ tí lọ́n tó tọ́ ṣùgbọ́n màá máa gba ìpè kan àbí ìmíràn sí ọ̀yà àwọn tí pàápàá jùlọ àwa tá a jẹ́ olùdíje ẹ jẹ́ ká gbìyànjú láti pè wọlé gẹ́gẹ́ bí olóyè HK Dash báwọn náà ṣe pè wọlé ká sọ ìrírí wa pẹ̀lú ìdíje lálẹ́ yìí sọ̀rọ̀ ni àbí onira wọ́n fi àkókò yìí sọ fún wa pé gbogbo àwọn ètò ọlọ́kanjọ̀kan wa ó sì ń tẹ̀síwájú so JAMB UTME series ẹlẹ́ẹ̀kejì ó sì ń lọ so fún àwa tá a bá jọmọ JAMB tá a bá sì fẹ́ darapọ̀ ẹ lè darapọ̀ mọ́ wa ẹ rí i pé inú àwọn ẹ̀bùn pàápàá jùlọ àwọn fọ́ọ̀mù tí a ní wọ́n fún wa àkànfẹ́ fún ẹni tí ò tiẹ̀ ní ṣègbìyànjú kankan àwọn tó ń darapọ̀ mọ́ wa àwọn tó bá darapọ̀ jù tí wọ́n sì yege jùlọ àwọn láfún láwọn fọ́ọ̀mù yẹn a sì ní bíi 12 nù wọn kódà tí wọ́n bá ti sanwó yẹn tẹ́lẹ̀ a mọ̀ dá owó wọn padà a dúpẹ́ fún àwọn tí wọ́n ṣe oúngbọ̀wọ́ rẹ̀ fún àwọn tí wọ́n gbé ẹ̀bùn wa náà kalẹ̀ àwọn tó ń fẹ́ ká fún àwọn tó ń yege jùlọ lówó àtẹni tó tún ṣẹ̀fẹ̀ mọ́ fún wa ní data àwọn pòkéní àti pòkejì àkí gbogbo wọn so ọlọ́run bá yóò bá dúró tí yóò bá bọ̀ yín ní àṣírí àwọn ẹ̀kọ́ wa náà tí orí rédíò program wa ní àti tẹlifíṣàn wa náà yóò dẹ̀ sì mọ̀ tẹ̀síwájú náà eléyìí tá a mọ̀ ṣe lálẹ́ alẹ́ ọjọ́ àlàmísì tá a mọ̀ ṣàlàyé ìwé ọ̀jọ̀gbọ́n àgbà yẹn ọ̀jọ̀gbọ́n K-Strol àti Dexter Both òun náà mọ̀ tẹ̀síwájú so torí pé àrí pé kankan mọ́ lọ́dọ̀ àwọn èèyàn so tí ọjọ́ dẹ̀ sì ti lọ púpọ̀ a mọ̀ dúró níbí báyìí ní alẹ́ tòní a dẹ̀ sì mọ̀ tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lórúkọ
ní ọwọ́ àwa tí a darapọ̀ mọ́ wa tí a dẹ̀ bá fi ètò náà sọwọ́ olóyè Mujib, olóyè Adésínà, ìyáàfin Fámoríyọ̀ ẹ ṣeun, olóyè ìyáàfin Zainab Oyíndàmọ́lá ẹ ṣé púpọ̀ tẹ́ darapọ̀ mọ́ wa tẹ́ dẹ̀ bá fi ètò náà sọwọ́, olóyè Mujib, Abẹnisáyé Ayọ̀mí mọ̀túnmọ́ comment gbogbo ẹ̀yin náà ṣeun, olóyè tí Amiyu ọ̀gá mi, Fasasi Saheed, olóyè Abdulsamad àti àwa tí mo ti dárúkọ alẹ́ kan, so olóyè Idris Mutawakil, so gbogbo wa bàbá wa Olómìnì ẹ ṣé pọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa tẹ́lẹ̀ bá fi ètò náà sọ. Nígbà yìí ni a ti mọ dúró sí adẹ́sìmọ̀ pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín Gàfárì Lókùmọ̀, títí máa fi mọ pàdé ara wa lọ́sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run bá. Ó dàárọ̀. Ìlàkàkà ẹ̀dá nínú ayé ò mọ níwọ̀n, iṣẹ́ lọmọ ọdún níyàn ń ṣe, kí a tó jẹ fún mọ̀lẹ́bí jẹ, kí a tó wẹ̀wò oge dára ká má bàa ṣìnsín láwùjọ. Láìsí àní-àní, ọmọ ènìyàn ń gbìyànjú. Ṣùgbọ́n kí ló dùn lẹ́yìn sí òòjọ́ ẹni bí ìsinmi ayọ̀ jàre? Pàápàá irú ìsinmi èyí tí ènìyàn ṣe nígbà tí ó ń gbádùn ètò tó láàmìlàaka pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀. Jẹ̀lẹ́ńkẹ́. Ìdí nìyí tí mo fi ń mú ètò alẹ́ ìṣirò wá sétí gbọ́ yín bí ẹ kò bá tí ì gbọ́ tẹ́lẹ̀. Ètò tí ó kó ẹ̀kọ́ kíkọ́ pẹ̀lú ìdárayá sínú ni. Ẹ ò máa pàdé ọ̀jọ̀gbọ́n Gàfárì ọmọ Olúkúmọ̀nù, ògbóǹtagì onímọ̀ ìṣirò àti àwọn akẹgbẹ́ wọn níbi tí wọ́n ti ń fi ìṣirò dára ní ìlànà àti àṣà Yorùbá. Àǹfààní wà fún yín láti pè wọlé ṣèbéèrè kí béèrè tó bá wù yín ní inú ìmọ̀ ìṣirò. Ìfigagbága wà fún àwọn akẹ́kọ̀ọ́ wa gbogbo. Ẹ sì tún ní àǹfààní láti jẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan nígbà tí ẹ bá perégedé níbi àwọn ìbéèrè tí a ṣe lórí ètò. Kedere lẹ́ ò máa wò wá lórí Facebook lálaalẹ́ Sátidé ní déédéé agogo 9. Èyí ìwọ náà ṣe látàárọ̀ tó ọ̀rẹ́ mi, àsìkò tó wà yìí láti jẹ̀gbádùn ètò alẹ́ ìṣirò. Alẹ́ ìṣirò, ìsinmi dùn lẹ́yìn iṣẹ́. Alẹ́ ìṣirò, tírélà ìmọ̀, àṣà àti ìdárayá.